èmi ń sọ tèmi fún yín o èmi ò kí ń pọnmọ kọ́mọ o èmi ò kí ń pọnmọ tó máa bójú mi jẹ́ o YouTube náà if you wan do charity tó bá fẹ́ ṣe charity èwo ni owó jánu padà Muhydeen iṣẹ́ wa all right owó lórí burúkú wo ló jánu gan-an ṣé ń fún ọmọ lọ́mú ni fún ọmọ lọ́mú náà gbogbo owó òṣì tẹ́ fẹ́ wá mọ́ lọ owó olè owó jìbìtì tẹ́ fẹ́ wá mọ́ lọ online mi ní báyìí lọ́wọ́ sí bó bá sì lẹ́yìn fún yín ọ̀yọ́ òòlù ní bẹ́ẹ̀ bá pè mí sí orí burúkú kan I will deal with you guys máa ṣépè fún yín. ẹ̀rí pé ó ṣe fídíò lánàá àná yẹn ló yẹ kí n ṣe fídíò but I will not do it mo fẹ́ jẹ́ kó tẹ̀ fẹ́ nu ẹ̀. Sure, understand. So, fún nǹkan tí mo wá bẹ́ẹ̀ sọ lónìí Muhydeen, stay on your lane. Data wà ńbẹ̀ tí wọ́n ń ta data online. Wọ́n ń polówó ọjà online. Kò dìgbà tí bí mo ṣe wà mò ń gba ìpolówó back to back. Kò dìgbà kí n tó wá bọ́ síta kí n máa búyàn. No. Bó o bá dọ́dọ̀ mi ní dọ́dọ̀ ẹ̀. Bó o bá bú mi ní bú ẹ̀. Mo rẹ́ni bí mi mo sì rẹ́ni wò mí. Èwo lówó wèrè ìbòdà Muhydeen èwo lówó wèrè tẹ́ ẹ̀ ń sọ pé ó jánu alájẹtán gan lẹ́yìn gan èwa lówó jánu mind you ìbòdà Muhydeen ipe ẹ sọ wípé wọ́n ní kẹ́ ẹ lọ síbì kan kẹ́ ẹ lọ kó ọjà yín pé whatever ẹni pé kọ́mọ́bà yín sọ̀rọ̀ ẹ